mọ́tò dé now. Kí ló ń kó sẹ́sẹ̀ táyà mi? Kí ló tó ń ṣọ́ọ̀kì tá? Má kó nǹkan sẹ́sẹ̀ táyà mọ́tò mi. Ó tún dá mi sí mọ́tò mi ni mi ò bẹ́ ṣẹ́ mi ò. Má dá mi sí mọ́tò mi fọ́ mọ́tò. Kí ni mi ní gbogbo ọ̀rọ̀? Dọ́tí ló dé. Kí a máa gbé mọ́tò kiri báyìí káwọn èèyàn máa wò bí onídọ̀tí. Kò make sense. Àlàyé tó alẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo bẹ ṣé kó bá mi fọ mọ́tò? Ṣé wàá lè kó pàǹdùkú tó kó sẹ́sẹ̀ mọ́tò mi kò jẹ́ kí n máa lọ? Pàǹdùkú kọ́ mi ṣọ́ọ̀kì ẹ ni. Nǹkan tí mo sọ náà ni pé kó lẹ́sẹ̀ mọ́tò mi kò jẹ́ kí n máa lọ. Ẹ tí ì ṣe ọmọlúwàbí fún mi. Ọmọlúwàbí wo ni mo fẹ́ ṣe fún ẹ? Ẹ máa fún mi lówó iṣẹ́ tí mi ṣe, mi bá yín fọ mọ́tò ni. Iṣẹ́ wo ló ṣe fún mi? Mọ́tò ló bá mi fọ. Ṣé mo bẹ kó bá mi fọ mọ́tò ni? Mi kàn wò pé mọ́tò yín yẹn ibi tẹ́ ń lọ yẹn fún àìjú kẹ́ máa gbé mọ́tò tí ò fún àìjú jáde. Kí ni ti tiẹ̀ mi bá gbé mọ́tò tí ò fine jáde? Then besides mọ́tò mi ò dẹ̀tí. Then báwo wá ṣe stop mi bẹ́ẹ̀ yẹn? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ ti ń take a personal láyé. Mi ṣe ní take a personal. Ṣé mo bí tí mò ń lọ ni? Wọ́n ti ń pè mí mo ń lọ location. Ó lè bẹ̀rẹ̀ sí dá mi dúró for what? Ìdùnnú yín náà ni bó ṣe ń pè yín location yẹn tẹ́ bá máa fi débẹ̀ sí wọ́n máa wò pé mọ́tò yẹn ló ti mọ́ yìí because wọ́n máa ṣàdúrà fẹ́mi àti yín ṣó dáa kán máa ṣàdúrà fẹ́mi àti yín kẹ̀kẹ́ gbé mọ́tò lóye kí mọ́tò kan dọ̀tí kò normal náà aláyé àjọ wà ní ẹ má máa ṣe nǹkan ẹ wo bẹ́ẹ̀ ṣe fún ẹ ṣe wo bẹ́ẹ̀ ṣe fún ẹ àkànwá rí pé mọ́tò yìí ni ò fún ẹ kò dáa. Nígbà ní kò fi mọ́tò mi lẹ̀ kó nǹkan tó kó sẹ́sẹ̀ mọ́tò mi kúrò. Mi lè kó mi ṣọ́ọ̀kì ẹ ni ẹ fẹ́ mi lówó kí n máa bá tèmi lọ. Ní fọ mọ́tò ṣẹ́ ni fún mi lówó ṣẹ́ ni aláyé tó á lè o mi gbádùn yín. Mi ní cash kankan bí ká sọ pé mo níwò mi bá sọ pé kí n bẹ wá change kankan. Ẹ ṣe transfer. Bọ́bọ́ ò ya wèrè gan o. Kí n tún ṣe transfer. Àlàyé ẹ má fún wọn àbùkù bá mi sọ pé wọn apẹ́lẹ́ ni mi fi ń bá yín sọ̀rọ̀. Ó pọ́n ra ilé. Alápọ̀nlé lèmi náà. Alápọ̀nlé wèrè wo ni? Alápọ̀nlé ló ń fọ mọ́tò kiri. Alápọ̀nlé ló múra báyìí. Èmi náà ń sọ wọn kékeré tí máa jẹ ni mi ń wà. Ó pọ́n ra ilé. Tó àlẹ́ ní kí ni kó ń bẹ mi kó jẹ́ kí n kọjá lẹ̀. Ẹ ṣe transfer fún mi. Ok, ló ló wẹ̀. 50 bẹ́ẹ̀ lọ́wọ́ mi. 50,000. 50 kọ́bọ̀ àbí èlò? Àlàyé bá kẹ́ yọ airport 50,000 ní mi ń fọ mọ́tò. 50,000. Yeah. For mọ́tò. Ó ṣe lọ gbébọn kó máa jalè kó kíní kó lẹ́sẹ̀ mi tí bá mo tẹ̀ tún fò báyìí pé kí n bẹ wá bí i 500 naira bí o sọ pé lóko náà fọwọ́ tó ń car wash. Àlàyé ẹ má bínú torí Ọlọ́run ẹ rí i pé mi ṣe ń bá yín sọ̀rọ̀ mi ṣe ń pọ́n yín lé náà ni ẹ fún mi ń wàásù mi kẹ́ máa bá ti yín lọ lágbára Ọlọ́run ẹ ní eléṣù lọ́nà ẹ ti gbọ́ ẹ dá mi lọ ẹ jẹ́ kí n máa bá tèmi lẹ́jọ́. Ok, tí bá sọ pé mi ò fún ẹ lówó kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ máa fún mi lówó ẹ ní sórí burúkú ẹ máa fún mi lówó bí a kẹ́ fi fóònù yín di tẹ́ bá ní change lọ́wọ́. Kí n fi fóònù tèmi di. I'm telling you. God, kí ni gbogbo eléyìí? Bàbá ìkó kí ni ẹ̀kọ́ lẹ́sẹ̀ mọ̀ tó mi ní 50,000 pé kí ni ṣe góòlù ló fi fọ́ ni. Sọ àlàyé. Kí ló fẹ́ ṣe? Mi ò ṣe anything mi kàn fẹ́ balance pẹ̀lú yín ni. Fẹ́ balance o fẹ́ nà mí àbí? Mi lè ṣe ká fún yín.
o ti mọ̀ pé gbogbo bọ̀tí ni mi ò fẹ́ nà mí. Mo ṣe máa ń o fẹ́ nà mí o mọ̀ fẹ́ rọ́ọ̀bù mi má dùgbò ẹ̀. Mi lè ná lóore. Ok, kí wá nìkan tó wá fẹ́ ṣe. Fún mi lówó kẹjẹ máa bá tèmi lọ, mo sì ní mọ́tò tó pọ̀ tí mi fẹ́ fọ̀ lẹ́nu. Kò make sense bẹ́ẹ̀ yẹn ṣe yín náà. Ṣé tí mi ṣe fún yín yẹn ò dá ṣé mi mọ̀ yín ni. Ó ní tí o mọ̀ bí mi kan ní wàásù nínú wákàtí kí ni gbogbo eléyìí báyìí náà kí ni gbogbo eléyìí wọ́n dúró dé mi location kí ni gbogbo eléyìí náà. Àlàyé ojú mi bóyá tẹ́ bá ti ní fún mi lówó kẹ mú fún yẹn fún mi kí n máa bá tèmi lọ. Àwa kò ní tiẹ̀ o, wà kò ní tiẹ̀ because ó yàn mí jẹ lélẹ̀, ó yàn mí jẹ ló lò pọ̀ wẹ́lẹ̀ kan sí. 50,000. Ok, kò sí wàhálà. Báńkì Wàá rẹ̀ ṣe ti fẹ́ transfer. Olórí burúkú ni ẹni o fẹ́ wo iye tó wà ní o fẹ́ wá kan balance mi ni. Ẹ wo ibi tó jẹ́ àkáǹtì wo lè tó fẹ́ ṣe. Ìwọ l'àkáǹtì fẹ́ wo kí ló ṣẹlẹ̀ tí o fẹ́ wá kan balance mi ni kó ba lè rọ́ọ̀bù mi. Mi ń ṣọlẹ̀ mi kí n rọ́ọ̀bù èèyàn. Òun ṣe lélẹ̀ tó ń ṣe ń kọ́. Bàbá o lágídí o tó ṣe kìkì ìgò èmi ò láìkí ẹ o àmì ìṣòwò mi. Ó yá pàkà nọ́mbà ẹ̀. Ó pè ní máa ń gbà sí. Ó ní kó pàkà nọ́mbà ẹ̀. Ok 90 531996. Má ṣe 55 torí tí màmá wọn máa gbowó tí màá fi yọ. Ọlọ́run fẹ́ bá mi bá tiẹ̀ jẹ́. Ó dà kó fẹ́ sórí burúkú wa. Ọlọ́run fẹ́ bá mi bá tiẹ̀ jẹ́. Tó bá fẹ́ bá yí ẹ̀jẹ̀ títí ẹ̀ bá fẹ́ bàjẹ́ má ṣe 55. Tó bá pẹ́ jù wá ṣe 65. Ṣé 55 jọ àbí wẹ́rẹ́ lélẹ̀? Ọlọ́run kò ní tẹ̀ tó pọ̀ sí mọ̀ pé mi lè dẹ́ mú ni. Ọlọ́run bá mi bá tiẹ̀ jẹ́. My God will judge you. My God will judge you. My God will judge you. Bó ṣe máa ń ṣe inú fíìmù olówó. My God will judge you. Èló ló ṣe. Mo ti ṣe 55. Mo ti ṣe 55 ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ó dẹ̀ fún mi lágbo ẹ̀. Kí ni mo gbélé? Ẹ wò somebody help. Nísìnyí àdẹ ní òmèrè. Ọmọ tó ṣẹlẹ̀ mú nọ́mbà ẹ̀ fún mi pé nọ́mbà ẹ̀ màá máa pè é màá máa yọjú sí ẹbí tó ti máa ń ṣe fíìmù. Mo mẹ́wàá àbí bàrà gbé àbí. Bó ṣe wà ó mọ fíìmù ṣe o. Ó máa ń ṣe kíní kan tó máa ń bí mi nú. Ó lọ́wọ́ bọ̀bọ̀ gẹ́ẹ̀ kan tó máa ń kiss inú fíìmù. Gẹ́ẹ̀ mo love ẹ̀ gan tí máa ń wo fíìmù ẹ̀ bá bí kémi àti ẹjọ́ wà ní. Ó máa ń kiss ẹ̀ títí ẹ̀ ò bá fẹ́ bàjẹ́ láti lọ máa kiss ẹ̀ mọ́ o. Títọ́ ló ṣe wá dènà dé mi. Mi dènà dé mi ṣẹ́ lóore ni fún mi lágbo yẹn náà mọ̀ bá. Ok, ẹ̀gbọ́n ẹ jẹ́ bá mi kó nǹkan tẹ kó sẹ́sì mọ́tò ẹ̀jẹ̀ máa lọ ẹjọ́. Olórí burúkú lè pè mí lẹ́gbọ̀n sí. Ayé àbàjẹ́. Sí wàhálà. My God will judge you. Bàbá mi, Ọlọ́run, my God will judge you. Olórí burúkú. My God will judge you. Ṣé máa tàjọ sí mọ́tò mi ní ọ̀bẹ start mọ́? Kí ló tó ṣe sí mọ́tò mi kí o start mọ́? Ó yà tọ́nà sí. Kò tọ́nà kò start mọ́. Àtẹ̀ṣe bọ́ọ̀lù ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ o. Ní ìbọ̀lẹ̀. Burúkú kí n ní ẹ lára. Àgbà yẹn wọ́n bá ṣéèkì. Yóò lè ṣe tiẹ̀ ti yẹ. Kò ní dá fáwọn tó tó ẹ̀ dànù. Jèrè. Kò ní fowó ẹ̀ ṣe pé wàá fi wà ìsàn ni. Gbogbo kókó lọ kárùn lọ́wọ́ ni mo ṣe fún ẹ. Owó kókó lọ ló fún mi. Owó kókó lọ kárùn. Ọmọ amúgbó ni mí. Ọ̀kẹ́ amúgbó. Àbá ibo làwọn tó kọ ẹ̀ máa gbà kọjá. Má bí mi. Kó fò lọ.